Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Baba wa àti Ọlọ́run wa, a dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ fún ìwà láàyè, a dúpẹ́ fún ìwà láàyè. A dúpẹ́ ìkà wa mọ́ àwọn alààyè ọkàn lénìí. A dúpẹ́ èyí ọjọ́ ìṣẹ́gun. Nítorí gbogbo ọ̀nà lẹ́yìn Olúwa yóò ti ṣẹ́gun fún wa, olóko nílé lẹ́yìn odi, ní gbogbo ìrìn àjò gbogbo ibi tí a bá dé a ó máa rí ìṣẹ́gun. A dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run wa, ògo ni fún orúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lé ní bó bá gbé tí ọ̀tún wa wọlé kó má gba tòsì jáde, kó ṣe ọkàn àti ayé wa ní rere. Jésù Olúwa wa, àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 16 oṣù karùn-ún. Àkòrí tí a ó gbéyẹ̀wò léni sọ wípé àwọn ìdojúkọ nínú ayé, àwọn ìdojúkọ nínú ayé. Àkọ́sórí wa ní ọ̀hún nínú ìwé Jóòbù orí 16 ẹsẹ̀ 23. Jóòbù orí 16 ẹsẹ̀ 23 tí ó kà báyìí pé nǹkan wọ̀nyí ni mo sọ fún yín tẹ́lẹ̀ o, kí ẹ̀yin kí ó lè ní àlàáfíà nínú yín. Nínú ayé ẹ̀yin yóò rí ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé. Nígbà tí àwọn ọmọ bíbélì kíkà wá nínú ìwé Máàkù orí 10 ẹsẹ̀ 51 títí dé ẹsẹ̀ 52 tí ó kà báyìí pé wọ́n sì wá sí Jẹ́ríkò bí òun sì ti ń jáde kúrò ní Jẹ́ríkò pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn. Bátílómì afọ́jú ọmọ Tímíù jókòó ní ẹ̀bá ọ̀nà ó ń ṣagbe. Nígbà tí ó gbọ́ pé Jésù ti Násárẹ́tì ni, ó béèrè, ó sì kígbe lóhùn rara wípé, Jésù, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Ọ̀pọ̀lọpọ̀ sì bá wípé kí ó pa ẹnu rẹ̀ mọ́, ṣùgbọ́n ó ń kígbe sí i jù bẹ́ẹ̀ lọ pé, ìwọ ọmọ Dáfídì o, ṣàánú fún mi. Jésù sì dẹsẹ̀ dúró, ó sì pàṣẹ kí wọ́n pè é wá. Wọ́n sì pe afọ́jú náà, wọ́n sì wí fún un pé, tújú ká o, dìde o, ó ń pè ọ́ o. Ó sì bọ́ ẹ̀wù rẹ̀ sọnù, ó dìde, ó sì tọ̀ Jésù wá. Jésù dáhùn, ó sì wí fún un pé, kí ni ìwọ fẹ́ kí èmi kí ó ṣe fún ọ? Afọ́jú náà sì wí fún un pé, Rábónì, kí èmi kí ó lè ríran ni o. Jésù sì wí fún un pé, máa lọ, ìgbàgbọ́ rẹ mú ọ láradá. Lójú kan náà ó sì ríran, ó sì tọ̀ Jésù lẹ́yìn ní ọ̀nà. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wáyé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 16 oṣù karùn-ún. Nínú ayé, ìdojúkọ wà ní ibi gbogbo. Ní ìwọ̀n ìgbà tí o bá gbìyànjú láti ṣe ohun tí ó dára, ìdojúkọ yóò wá láti dá ọ dúró. Bí o bá rò pé o kò lè ní àwọn ìdojúkọ nítorí o kò ní ọ̀tá, a jẹ́ pé aláìmọ̀kan ni ọ́ o. Ìwé Òwe orí 14 ẹsẹ̀ 20 ó wí pé, a tilẹ̀ kórìíra tálákà láti ọ̀dọ̀ aládùúgbò rẹ̀ wá, ṣùgbọ́n ọlọ́rọ̀ ní ọ̀rẹ́ púpọ̀. Kò sí ẹni tí ó tilẹ̀ lérò pé Bátílómì yóò ní ọ̀tá tó pọ̀, àfi ìgbà tó bẹ̀rẹ̀ sí ní fẹ́ ké fún ìmọ́lẹ̀. Àwọn kan wà tí kìí gbà nígbà tí wọ́n bá rí ẹlòmíràn tí ń ṣe àṣeyọrí. Torí náà wọ́n fẹ́ láti fà wọ́n sílẹ̀ bíi Bátílómì. O kò gbọ́dọ̀ gbà wọ́n láàyè láti dá ọ dúró nínú àfojúsùn rẹ o. Kò ní ṣe ohun tí wọ́n sọ tàbí ṣe tàbí tẹrí rẹ̀ ba. Túbọ̀ máa ṣe ohun gbogbo tí o ti ń ṣe láti ṣe àṣeyọrí. Bí o kò bá jẹ́ kí wọ́n tẹrí rẹ̀ ba, nígbà tí o bá ṣe àṣeyọrí, àwọn ni yóò kọ́kọ́ ṣe àjọyọ̀ pẹ̀lú rẹ. Lẹ́yìn tí o bá ti borí àwọn ìdojúkọ tí ó fẹ́ tẹrí rẹ ba, bí o bá ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe àṣeyọrí, àwọn ọ̀tá rẹ yóò pọ̀ sí. Èyí kò jẹ́ ohun tuntun o. Àwọn ọ̀tá rẹ kò pọ̀ nígbà tí o kò ní nǹkan kan rárá, ṣùgbọ́n nígbà tí ìwọ bá ń gbé nínú ilé ńlá,
tí o sì ní ju ọkọ̀ kan ṣoṣo nínú ilé rẹ, ìwọ yóò nílò ààbò sí. Yálà èṣù fẹ́ ni tàbí ó kọ̀, ìwọ yóò ṣe rere, ó sì di púpọ̀. Èrò Ọlọ́run fún ayé rẹ láti tayọ, èrò náà yóò ṣẹ ní orúkọ Jésù. Àwọn ìdojúkọ tí mo ní nígbà tí mo di olùṣọ́ àgùntàn yàtọ̀ sí àwọn tí mo ní nígbà tí mo di alábòjútó gbogbogbò fún ìjọ. Bí o bá ti ń gòkè sí ni àwọn ìdojúkọ yóò máa tóbi sí. Èyí kì í ṣe láti dẹ́rùbà ọ́, ṣùgbọ́n kí o lè gbáradì fún òkodoro. Nígbà tí o bá mọ̀ pé ìwọ yóò ní ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ, ìwọ yóò múra sílẹ̀ láti jà. Torí náà, ọ̀tá kò lè jọ ọ́ lójúmọ́. Bí ilé bá ṣe ga sí ni ìpìlẹ̀ rẹ̀ yóò ṣe jìn sí. Kí o bá lè ṣe é gbé. Àsìkò tí mò ń lò nínú àdúrà nígbà tí mo jẹ́ olùṣọ́ àgùntàn lásán nínú ìjọ kéré sí iye wákàtí tí mò ń lò nínú àdúrà nísinsìnyí gẹ́gẹ́ bí alábòjútó gbogbogbò. Bí o bá fẹ́ lọ sí àwọn ìpele tó ga jù láyé, o gbọ́dọ̀ ṣetán láti lọ sí ìpele tó jinlẹ̀ jù pẹ̀lú Ọlọ́run. Kókó ọ̀rọ̀, ibi gíga tí o fẹ́ dé nínú ayé. Igi gíga tí o fẹ́ dé nínú ayé ni yóò sọ jíjìn bí o ṣe gbọ́dọ̀ dé nínú Ọlọ́run. Ibi gíga tí o fẹ́ dé nínú ayé ni yóò sọ jíjìn bí o ṣe gbọ́dọ̀ dé nínú Ọlọ́run. Kí Olúwa kí ó ràn wá lọ́wọ́ láti borí gbogbo àwọn ọ̀tá ìran wa lórúkọ Jésù. Olúbùkọ́lá aya kó tẹ́ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ènìyàn rere ló ka ọ̀run ṣíṣí ti ẹni. Nígbà tí a ó pàdé ní ọ̀la, ó dàbọ̀.